mo kí n kábọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ní àná ọjọ́rú ọjọ́ kejì oṣù kẹwàá ní ààrẹ Bọ́lá Tinubu kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè United Kingdom láti bẹ̀rẹ̀ ìsinmi kúrò lẹ́nu iṣẹ́ ọlọ́sẹ̀ méjì. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ àlàyé àti ìlanilọ́yẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àlàyé wípé ààrẹ yóò lo ọ̀sẹ̀ méjì yìí láti fi gba ìsinmi ráńpẹ́ àti láti tún lè fi ṣe àpérò lórí ìṣèjọba rẹ̀. Ó tẹ̀síwájú wípé ní kété tí ọ̀sẹ̀ méjì yìí bá tẹnubẹ́po ààrẹ Bọ́lá Tinubu yóò padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu àtúnṣe kíákíá ojú pópó oní kìlómítà 7 Èkó sí Sango Ọ̀tà sí ìlú Abẹ́òkúta èyí tí ó ti di ìkọ̀sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ lórí ìgbọ́rọ̀sáfẹ́fẹ́ ìyẹn Uchenna Orji ni ó kéde èyí ní àná ọjọ́rú. Nínú ọ̀rọ̀ rẹ̀ ní Orji ti tẹnumọ́ wípé ìjọba ní àfojúsùn láti ṣe àtúnṣe àwọn ohun amáyédẹrùn èyí tó ń dí àwọn tó ń lo ojú òpópónà lọ́wọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà obìnrin amódedùn ní Florence Ọ̀tẹ́dọ́lá tí ọ̀pọ̀ mọ̀ sí DJ Cuppy ni ó ti ń fi ayọ̀ rẹ̀ hàn lórí ayẹyẹ òmìnira ìkẹrìnlélọ́gọ́ta tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe bí ó tilẹ̀ jẹ́ wípé DJ Cuppy kò ṣàìmẹ́nubà ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ní àkókò yìí ṣùgbọ́n ó tún gbé òṣùbà káre láì fún wọn fún ẹ̀mí ìṣọ̀kan àti ìfẹ́ tí wọ́n fi ṣe ara wọn ní òṣùṣù ọwọ̀. Ó tẹ̀síwájú láti ṣe àpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ibi tí ìrètí ṣì wà fún àti orílẹ̀-èdè tó ń fún òun ní òkun sí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àgbà òṣèrébìnrin Rita Edochie ni ó ti ń kí ìlúmọ̀ọ́ká agbọ́rọ̀sáfẹ́fẹ́ ní Very Dark Man kú ṣíṣe akíkanjú nínú wíwá òkodoro ọ̀rọ̀ sí àwọn ìwà ìtọ́ lágbègbè rẹ̀ pàápàá jùlọ lórí rògbòdìyàn tó ń lọ láàrin òun àti ìlúmọ̀ọ́ká Bobrisky. Àgbà òṣèré náà ló fi fọ́nrán ibi tí Very Dark Man ti ṣe àbẹ̀wò sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́ ajé tó kọjá yìí tó sì ń ṣe ìlérí fún arákùnrin ọ̀hún wípé òun yóò wà lẹ́yìn rẹ̀ láti máa ṣe àtìlẹ́yìn fún nígbàkúgbà tí ó bá nílò rẹ̀ níwọ̀n ìgbà tí ó bá ń ṣe àwọn ohun tí ó lè wá ojútùú sí ohun gbogbo èyí tí ó le koko. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká ní ìkíni wọ́n ti ń wọlé sọ́dọ̀ àgbà olórin ẹ̀mí dókítà Bọ́lá Àrẹ fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Tọ́pẹ́ Flourish náà ni òun náà ti ń lo ìtàkùn ayélujára láti máa fi kí màmá náà kú ọjọ́ orí tuntun tó sì ṣe àpọ́nlé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú ẹ̀ka orin ẹ̀mí. Ó tẹ̀síwájú láti gbàdúrà fún wípé Ọlọ́run yóò túbọ̀ máa fún ní agbára àti okun láti tẹ̀síwájú kí ó lè parí eré ìje yìí lẹ́kùnrẹ́rẹ́ nínú ẹ̀mí gígùn àti àlàáfíà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àgbà òṣèrékùnrin Yemi Solade ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ fún iṣẹ́ takuntakun èyí tí ó ń ṣe láti mú kí ìgbéyàwó wọn èyí tí ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún 21 láìpẹ́ yìí kí ó jẹ́ àṣeyọrí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ rédíò kan ni ó ti sọ èyí tó sì ń kí obìnrin náà fún okun èyí tí ó ń lò láti fi mú ìtẹ̀síwájú dé bá ìgbéyàwó yìí àti wípé fún jíjẹ́ obìnrin tí kò kúndùn àwọn àfẹ́ayé àti jíjẹ́ aláìmọ̀tara ẹni nìkan. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àwọn ìlúmọ̀ọ́ká òṣèré Tina Mba àti Ọmọ́wùmí Dàda ní àwọn akẹgbẹ́ wọn ti ń kíkọ ayẹyẹ orí kadùn. Ọmọ́wùmí ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe àfihàn fọ́nrán kan níbi tí àwọn méjèèjì ti ń fi ayọ̀ wọn hàn tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ẹ̀mí àlàáfíà àti ìlera pípé tí àwọn rí gbà. Wọ́n tẹ̀síwájú láti wí fún àwọn olólùfẹ́ wọn wípé kí wọ́n túbọ̀ ṣe àdúrà fún àwọn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ lúmọ̀ọ́ká àti àwọn ènìyàn ni wọ́n ti ń fi àdúrà ránṣẹ́ sí gbajúmọ̀ òṣèrébìnrin olùdarí eré àti agbéfùmísíta ní Fúnkẹ́ Akíndélé tí ọ̀pọ̀ mọ̀ sí Jennifer bí ó ti ṣe àbẹ̀wò sí agbègbè Ìkòròdú Sùúrùlérè àti Ìkẹjà láti lọ ṣe ìtọrẹ àánú fún àwọn ènìyàn. Fúnkẹ́ Akíndélé ló fi fọ́nrán yìí sórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń wí pé òun ṣe èyí láti mọ rírì àwọn ènìyàn fún ìfẹ́ àti àtìlẹ́yìn wọn pàápàá jùlọ lórí fíìmù rẹ̀ tuntun èyí tó pè ní Everybody Loves Jennifer. Ní nọ́mbà
ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin ní Abel Dosunmu tí ọ̀pọ̀ mọ̀ sí Mega 99 ní òun náà bí ó ti ń jẹ́ kó yé àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun kí òun kó àwọn ọmọọṣẹ́ òun lọ lọ́pọ̀ yanturu lọ sókè òkun pàápàá ní orílẹ̀-èdè United Kingdom èyí tí òun lọ yìí ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti fún wọn ní ìwé àṣẹ àti wọ ìlú náà èyí tí a mọ̀ sí visa. Ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára Facebook rẹ̀ bí ó ti ń ṣe àfihàn àwọn ọmọọṣẹ́ rẹ̀ péréte èyí tí wọ́n tẹ̀lé rin ìrìn àjò lọ sí Manchester ní orílẹ̀-èdè United Kingdom láti lọ ṣiṣẹ́ tí orin rán wọn pẹ̀lú ìfọkànbalẹ̀ wípé láìpẹ́ láì jìnà dídùn ni ọsàn máa so fún àwọn yòókù náà gẹ́gẹ́ tó sì ń rọ̀ wọ́n wípé kí wọ́n túbọ̀ máa ṣe àdúrà fún òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti olùdásílẹ̀ iléeṣẹ́ virtual media network tí ó ní Nàìjíríì Orisun Izimbido Tẹ́nàbànkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kú ayẹyẹ oríkádùn ìyẹn Fẹ́mi Adéríbigbé Kwame tí ọ̀pọ̀lọpọ̀ sì ń ṣàdúrà wípé yóò pẹ́ lókè èèpẹ̀. Ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ni wọ́n parapọ̀ láti ṣe àbẹ̀wò sí ilé bàbá náà tí wọ́n sì kí wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí tí ohun ti àdúrà lọ́lọ́kan òjọ̀kan náà ni wọ́n ṣe fún wípé kí Elédùmarè jẹ́ kó pẹ́ láyé àti láyé tó dára. Ẹ̀ka ìròyìn ti tẹlifíṣàn Orísun pàápàá èyí tí Ṣògorẹ́nìkejì jẹ́ olùdarí rẹ̀ ni wọ́n ń kí bàbá Fẹ́mi Adéríbigbé Kwame wípé ẹ kú ayẹyẹ oríkádùn. Ẹ wo díẹ̀ nínú rẹ̀. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. I pray for a better year. Amen. I pray for a more prosperous year. And I pray that all the buttons that we are pushing quietly and loudly will come to pass. Amen. And everybody will smile at the end of it. Amen. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ṣùgbọ́n ká tún máa ṣe ní dédé ṣíbí ẹ máa rántí wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn. Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ń jẹ́ ire àti ayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀.